Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo wa ní kíkí Islam, ìkí Ọlọ́run, àánú Ọlọ́run kó máa bá ẹnìkẹ̀kan wa gbé. Ọlọ́run Ọba Ta'ala ń bá wa sọ̀rọ̀ nínú Suratu Yunus aya 14. Ba'da al-isti'adhati wal basmala wípé summa ja'alnakum kala'ifa fil ard min ba'dihim linandura kayfa ta'malun. Ọlọ́run ní lẹ́yìn ìgbà tí àwọn ẹni síwájú tí wọ́n lọ tán, a wá fi ẹ̀yin àti mùsùlùmí yín àti nàṣọ́ra yín àti yehudi yín àti ẹni tí kì í ṣe mùsùlùmí tí ò tiẹ̀ nígbàgbọ́ nú Ọlọ́run rárá, àfi gbogbo yín àfi ń ṣe àwọlé lórílẹ̀. linandura kayfa ta'malun, àwa fi ń ṣàwọlé lásán o, àmọ́ ohun tẹ́ bá ń ṣe lórílẹ̀. Báyé bá wá bàjẹ́ kò sẹ́ni méjì tá a bì tó kọjá ẹ̀yin tá a kó sínú ayé wípé bó lẹ ti ṣe ayé sí, tí ò bá sí fọkànbalẹ̀ láàrin ara yín mọ́, tẹ́ ẹ̀ mọ bó lẹ ṣe mọ bára yín lò, tí ẹlẹ́sìn kan di ọ̀tá ẹlẹ́sìn kan, ẹ̀yin náà lábí o wípé ṣé ń tá ara yín lẹ̀ ń jẹun àbí ẹ̀ ń jíṣẹ́ ara yín. Èyí ló fà á tí mo fi sọ̀rọ̀ lórí tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí yìí. Ọ̀rọ̀ tí mo sì fẹ́ sọ yìí rèé, mo fẹ́ kí a fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbọ́, ká fi ìfarabalẹ̀ gbọ́. Láti alẹ́ àná títí di àárọ̀ yìí ni mo ti ń rí oníranran post láti ọ̀gángan àwa mùsùlùmí, ẹni tí ń kọ ní post, ẹni tí ń ṣe fídíò lé lórí Facebook, lórí Instagram, lórí WhatsApp status wípé Christmas ọdún àwọn ẹlẹ́bọ ni o, mùsùlùmí kankan ò gbọ́dọ̀ kí wọn já o, wọn sì gbọ́dọ̀ kí ọjà kó dáhùn. Oríṣiríṣi ọ̀rọ̀ ni mo ti wá ń rí nínú gúùpù kan tí mo ń bẹ ń bẹ lórí Facebook. Mo wá rí àwọn kiri yóò kan tí wọ́n fèsì pé kí ni wàhálà yín gẹ̀yìn mùsùlùmí yìí, ṣé a pè yín kẹ́ wá bá wa ṣe ọdún wa ni, àbí òwa ni mùsùlùmí tó bá wọn ṣe ọdún ẹlẹ́bọ ni yóò wọná yóò ṣe kíní, kí ni wàhálà yín, fọ́ọ̀sì yín kẹ́ bá wa ṣe ọdún, àti fọ́ọ̀sì yín kẹ́ kí wa, àwa gbé òní kí yín já. Àwọn mùsùlùmí bẹ̀rẹ̀ sí ń fèsì fún arákùnrin yìí, ọ̀rọ̀ yìí di wàhálà díẹ̀díẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo wá kakuléètì pé wàhálà yìí kì í ṣe orí Facebook nìkan ni ó mọ o, Ọlọ́run ló mọ iye ẹlòmíì tí ó bára lé rẹ̀ jà lónìí látara pé wọ́n kì í kú ọdún. Ọlọ́run ló mọ iye ẹlòmíì tí ó fa wàhálà ládùúgbò lónìí látara pé ọdún yẹn kì í kò lẹ́sẹ̀ ńlẹ̀, yóò mọ wá pa ìtàn ọdún fún wọn, yóò mọ wá di wàhálà. Bẹ́ẹ̀ sì ni wọ́n ń pe àwa mùsùlùmí ní onífìtínà, àwa náà wá ń púvù ẹ̀ yìí pé onífìtínà ni wá. Wọ́n ń pè wá ní oníwàhálà, àwa náà sì ń púvù ẹ̀ yìí pé oníwàhálà ni wá. Èmi ò rí rí o, mi ò sọ̀wọ́ o, mi ò rí rí o látijọ́ tí a ti ń ṣe ọdún mùsùlùmí, ọdún àwẹ̀ ni o, ọdún iléyá ni o, níbi tí àwọn mùsùlùmí ó ti mọ wá, àwọn Christian níbi tí wọ́n ti mọ wá pósìtì lọ gbáà wípé èyíkéyìí Christian tó bá celebrate ọdún àwẹ̀ àbí ọdún iléyá pẹ̀lú àwọn mùsùlùmí yóò wọ̀ náà. Mi ò rí rí láyé. Wọn ò ní post anything tó bá pàtẹ́ mọ́ ọdún wa lásìkò ọdún wa, wọn ò ní sọ nǹkan kan nípa ọdún wa látara yìí pé àwọn ọmọ wọn ti already mọ ọdún tiwọn yàtọ̀ sọ́dún ọlọ́dún. Bí yàrá bá ti gba Christianity lónìí báyìí, òní yìí náà ni ó ti mọ ohun tó yẹ kó ṣe àti tí ò yẹ kó ṣe. Láàárín oṣù kan, ohun tí ò bá yẹ kó bá yín ṣe kò ní bá yín ṣe. Èèyàn wá wà nínú Ìsìláàmù, kò ní mọ ọdún rẹ̀ yàtọ̀ sọ́dún ọlọ́dún, kò ní mọ ohun tó tọ́ àti tí ò tọ́. Bó ni ó ti mọ àáfàá tó yẹ ká kọ́ wọn ṣe bí jàlá wa rán. Wọ́n gbé máìkì lé wa lọ́wọ́ nu mọ́sálásí ká sọ̀rọ̀ Ọlọ́run, ká advise àwọn èèyàn, ká bá àwọn èèyàn sọ̀rọ̀ nípa ìsìn wa, ṣèbí ọwọ́ jà lámọ̀ fèsì lólórí. Àfáà ké ni mo gbọ́n tó sọ o, àfáà tàmẹ̀dò èsì tiẹ̀ náà ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ o. Ẹ dákun, bó lọ́wọ́ ẹ̀sìn ó ṣe wá yí àwọn èèyàn, bó lẹ̀sìn yóò ṣe wà fanimọ́wọ́s, ẹ̀sìn tẹ́ ẹ̀ ń ṣe tí ó yẹ pé kò fẹ́ wu àwọn èèyàn ṣe látara yín gan. À ń bèlè kí ni ìdájọ́ kíkí ni fún Christmas. Chairman tó jẹ́ mùsùlùmí kò sì jẹ́ chairman lórí mùsùlùmí nìkan, kí yóò ń bẹ lórí àwọn tó jẹ́ kí yóò ń bẹ nínú àwọn tí ó jẹ́ chairman lé lórí. Báwo la ṣe fẹ́ kó ṣe kó má kí wọn kú ọdún wọn ni? Gọ́vnà tó jẹ́ gọ́vnà lórí ìlú tó sì jẹ́ gọ́vnà lé lórí, mùsùlùmí bẹ́ẹ̀ kí yóò bẹ́ẹ̀ ẹlẹ́bọ bẹ́ẹ̀ oríṣiríṣi èèyàn ní bẹ́ẹ̀, ṣé kó má kí àwọn yẹn kú ọdún tiwọn ni? Tó bá ti kí wọn kú ọdún, ṣó ti di kèfèrí nù? Kí ni Islam sọ ń pa ẹ̀? Àfáà al-Imam al-Qaradawi àwọn ni àáfi dájọ́ ẹ̀sìn yìí. Nínú Suratul Mumtahana, ibẹ̀ ni àfáà náà ti mú ẹ̀rí wáyé pé Ọlọ́run Ọba Ta'ala ń sọ báyìí nínú sura náà pé la yanhakumullahu anil ladhina lam yuqatilukum fid-din. Ọlọ́run Ọba ò sọ pé kí ẹ má bá wọn ṣe o. Àwọn wo ni? Àwọn tí wọn ò bá bá yín jà nínú àwọn tí wọn ò ṣẹ̀sìn. Àwọn ẹlòmíín bẹ wọn ò ṣẹ̀sìn, wọ́n sì má bá yín jà, ẹ bá wọn jà. Àwọn ẹlòmíín bẹ wọn ò ṣẹ̀sìn àmọ́ wọn ò bá yín jà, ọ̀rẹ́ yín ni wọ́n ń bá yín ṣe, olóore yín ni wọ́n, aláàánú yín ni wọ́n. Tí bá ń bẹ nú ẹbí rẹ ẹni tó jẹ́ kiri yóò àbújẹ́ lẹ́sìn mìíràn tí ò bá ti bá ọjà tó bá ń gbógun tí ó kàn bínú Ọlọ́run.
ó mọ bá wọn ṣe lóde wọn bí wọ́n bá ti ń bá ọ ṣe bí wọ́n bá ń wá sóde rẹ ìwọ náà mọ lóde wọn bí wọ́n bá ń dúró tì ọ́ nígbà ṣòro ìwọ náà mọ dúró tì wọ́n nígbà ṣòro walam yukrijukum min diyarikum àwọn tí wọn ò léyìn kò ń léyìn à ń tẹbi ruhum ẹ ṣe dáadáa sí wọn Ọlọ́run ní kẹ́ mọ́ ṣe dáadáa sí wọn Ọlọ́run ní kẹ́ mọ́ tọ́jú wọn o Ọlọ́run ní kẹ́ mọ́ ṣe nǹkan tí ó dùn mọ́ ọnú nínú dáadáa ní kéèyàn gbóúnjẹ wá fún wọn nísìnyí kò sì gbà àmọ́ kò wá ẹ tá padà àkínjẹ́ ẹ wọ ní kódà tó bá gbà tó bá ní tó fẹ́ jẹ nílé tó bá jẹ́ òsì dá àmọ́ kò wá ẹ gbóúnjẹ yín lọ kó sọ̀rọ̀ sí wọn wọ́n sì ń ṣe dáadáa fún wọ watuksitu ilayhim ẹ sì ṣe déédéé pẹ̀lú wọn ẹ ṣe déédéé pẹ̀lú wọn ìgbà tí àfáà wa Al-Qaradawi tí wọ́n wá ṣàlàyé déédéé yìí wọ́n nínú déédéé òun náà ní kí èèyàn kíwọ́ kú ọdún tí ọ ó ń bẹ́ẹ̀ nù àwọn kíyó tó máa ń kí àwa mùsùlùmí kú ọdún ẹlòmíín bẹ tó yẹ pé ìyá rẹ̀ kíyó ni òun dẹ̀ jẹ́ mùsùlùmí ẹlòmíín bẹ bọ̀dá rẹ̀ kíyó ni òun dẹ̀ jẹ́ mùsùlùmí bọ̀dá rẹ̀ tó máa ń kí ọ kú ọdún lásìkò ọdún tiwa náà sì dáhùn pé o tí wọ́n tún aṣọ fún ọ tí wọ́n tún fún nǹkan ọdún tó bá di àsìkò ọdún bọ̀dá rẹ̀ ìsìláàmù ní kíwọ náà mọ́ kí bọ̀dá rẹ̀ mọ́ bá wọn sẹlẹ̀bírẹ̀tì ọdún yẹn kọjá àlà ni ìwọ náà kí wọn kú ọdún pé àbọ̀dá mi ẹ kú ọdún o gbólóhùn tó fi kí ọ ẹ kú ọdún o ìwọ náà sì gbólóhùn yẹn kí wọn pé ẹ kú ọdún o ìsìláàmù tako gbólóhùn yẹn rárá bó ti lè wò mọ́ àmọ́ ìmọ̀ ẹ̀sìn ní kókó àwa mùsùlùmí ti pọ̀ jù àti ẹ̀fẹ́ fi àsìkò kan kírètì peace láàrin ara wa à ń bèlè tá a bá sọ pé ànábì ṣe báyìí ànábì ṣe gbá ìlú tá ànábì wà ìlú ìsìláàmù ni ìlú tí èmi àti ẹ wà kì í ṣe ìlú ìsìláàmù ìlú tó gba gbogbo ẹ̀sìn láàyè ni kódà káwọn kan tún dé lọ́la ní ṣe kọ́ tún mọ́ lẹ́sìn nàìjíríà ó tún gbà wọ́n láàyè ìlú yẹn wá gba wisdom tó yẹ kí n ta bá lo ọgbọ́n àti ìwà náà láti rí ẹlẹ́sìn míì tí ó di ẹlẹ́sìn wa amúgbàdé bá mú gbogbo ẹ̀ lógun ní fìtínà àwọn tó jẹ́ lẹ́sìn yìí gan ó tún mọ̀ jáde kó nu ẹ̀sìn yìí ni kódà àárẹ̀ ọmọ mùsùlùmí kan tó ní àwàlà àwọn àfáà gan pọ̀ bí wọ́n wá ní wàhálà báyìí gẹ́gẹ́ bí ọmọṣẹ́ tó ń ṣiṣẹ́ lábẹ́ ọ̀gá tó jẹ́ kiriyó nígbà tí òun àwòṣọdún tiwa ọ̀gá fún lówó ọ̀gá tó fún láyè pé ẹ lọ ṣọdún yín o ó wá dásìkò ọdún ọ̀gá kọ́gá wá kiri pé happy Christmas wá ní kùfù ẹbọ ni o tó bá miss iṣẹ́ tọ́gá bá sáàkì ẹ kódà ó jìyà wájú Ọlọ́run gẹ́gẹ́ ó ṣe wá gọ̀ báyìí torí Ọlọ́run ò rẹ ní tó ṣe yẹn rárá ìtọ́gà wá sáàkì ẹ wá ní ẹ mo fi ògbẹ̀ lọ́nà lọ́wọ́ ò níwà happy Christmas same to you kò ṣe kankan nú ẹ̀sìn rẹ kò bẹ̀ ẹ̀sìn rẹ jẹ́ à ń bèèrè wọ́n ṣe ọdún lójú ayé ànábì náà ànábì ò sì mọ́ fẹ́nu tẹ́ńbẹ́lú ẹ̀ kó mọ́ fẹ́nu bàjẹ́ káàkiri àwọn ọmọ wa ní ká kọ́lẹ́ lọ́dún wa ká jẹ́ káwọn ọmọ wa mọ ọdún wa kalẹ̀ ká jẹ́ káwọn ọmọ wa mọ ẹ̀sìn wa ká jẹ́ káwọn ọmọ wa mọ tí ìsìláàmù fẹ́ àti tí ìsìláàmù fẹ́ kì í ṣe ká mọ wá ba ọdún ọlọ́dún jẹ́ ká mọ polówó ká máa sọ di wàhálà wọ́n ṣe ọdún lójú ayé ànábì débi pé Aisha radiyallahu ta'ala anha ó ní ànábì ẹ gbé mi kọ́kọ́ lọ́hùn ẹ jẹ́ ń wòran ànábì sì gbé Aisha ní kọ́kọ́ lọ́hùn Aisha ti ń wòran bàtà Aisha wá wòran dáadáa ànábì wa ní ṣó ti tó Aisha ló ti tó ànábì ẹ̀ ṣe wá gbélé ọdún tí wọ́n ṣe yẹn kò jọ ti Islam náà ọdún tí wọ́n celebrate tó ń jó yẹn kò jọ ti ànábì Muhammadu àmọ́ tòun ti bẹ́ẹ̀ ní ànábì ò jagun máa ṣàkáì wọ́n ṣe ọdún ẹbọ onífẹ́ wòran ẹbọ olùfẹ́ ṣe kíní kan ìsìtì Islam fẹ́ ni kí mùsùlùmí máa bá wọn mutí kiri kí mùsùlùmí máa bá wọn jayé kiri àbí kí mùsùlùmí wá gbé ọdún lórí ju ọlọ́dún gangan lọ Islam fẹ́ ìyẹn mo wí eléyìí to my own view àti gẹ́gẹ́ bí àfàwà Imam Al-Qaradawi bí wọ́n ti wí nígbà tí àfàwà Al-Qaradawi wá parí ẹ̀ wọ́n á parí ẹ̀ síbi pé Ọlọ́run Ọba Ta'ala ń sọ báyìí pé wa idha huyyitum tí wọ́n bá kí bí tahiyyatin ní kíkí kan fahayyu bi ahsana minha ẹ̀yin kí wọn pẹ̀lú yìí tó bá tún dáa ju ìtẹ́ fi kí wọn ẹ lọ aw rudduha àbí kẹ́ kí wọn padà ní gẹ́lẹ́ bọ́ bá ti kí tahiyyatin kíkí kan ní Islam pé